tẹ́ ti ń gbọ́ mi àti ibi tẹ́ ti ń wò mí. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Ẹ tún gbọ́ o, ọwọ́ tẹ́ fi ń tẹ like, tẹ́ fi ń tẹ comment, tẹ́ fi ń tẹ share yẹn. Ẹ ní fọwọ́ ń gbọ́mọ sí. Lágbára àṣẹ Ìdùmarè, owó ńlá lẹ́ẹ̀mọ̀ fi ọwọ́ ń gbà. A tún ti délé ní o. Ẹ ti mọ̀ pé ìkànnì Yorùbá Gbayì TV àwo èémọ̀mù lómù. Àwa sì máa ń ṣiṣẹ́ ìwádìí wa dáadáa kó tó di pa sọ̀rọ̀ àbí gbé nǹkan sórí afẹ́fẹ́. Ẹ tún mọ́ gbàgbé o, àwo ò dá ìkànnì ilẹ̀ láti fi dẹ́bi fẹ́nìkan àbí láti fi dáre fẹ́nìkan. A dá ìkànnì ilẹ̀ láti jẹ́ kí àtúnṣe àti ìrẹ́pọ̀ kó wà láàárín gbogbo ọmọ Yorùbá àti gbogbo Nàìjíríà káàkiri àgbáláyé. Ọ̀nà wo ni wọ́n náà fi lè gbà ran ilẹ̀ Yorùbá lọ́wọ́? Ọ̀nà wo ló lè fi gbà láti ran ilẹ̀ Nàìjíríà lọ́wọ́? Kí ìṣọ̀kan lè wà, torí ìlú tàbí ìdílé tí ò bá sí ìṣọ̀kan, Ọlọ́run máa ń kẹ̀yìn sírúfẹ́ ìlú bẹ́ẹ̀ àbí ìdílé bẹ́ẹ̀ ni. Ọ̀nà tó lè gbà ni pé kó bá ń láìkí prógráàmù yìí, kó bá ń share ẹ̀, kó dákun kó bá ń subscribe. Alákọ̀ọ́kọ́, láti lè jẹ́ kó débi tó fẹ́ dé, káwọn tí à ń gbìyànjú láti gbà nímọ̀ràn kí wọ́n lè gbọ́, kí wọ́n dẹ̀ lè rí, kán lè fi ṣàtúnṣe. Ẹlẹ́ẹ̀kejì ni pé kí etí àwọn aráàlú kó má bàa di sí gbogbo ohun tó ń lọ káàkiri àgbáláyé, torí pé àìláṣọ lọ́rùn pàká ó ń fẹ́ àpérò ọ̀bẹ ìrìwò. Ẹ tún kú dédé àsìkò ilé ẹ̀kan sí o ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi àti ibi tẹ́ ẹ ti ń wò mí. Yorùbá Gbayì TV rèé o, ẹ dákun mo bẹ̀ wá, ẹ bá ń láìkì, kẹ́ ẹ bá ń subscribe, kẹ́ ẹ bá ń share. Share yẹn ó ṣe pàtàkì, ó ṣe kókó, ó lè débi tó fẹ́ dé. Torí tí mo tún mú wá ní àsìkò yìí ó mà lágbára pọ̀. Ní tí mo tún fẹ́ kájọ wò, ká tún jọ kẹ́kọ̀ọ́ lé lórí lásìkò yìí, gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ó mà lágbára pọ̀. Àwọn bàbá wa sọ pé tí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ ò gbọ́dọ̀ tán léèkánná. Ohun mo tún fi dé lọ́jọ́ tòní o, lórí ìkànnì aláyọ̀, ìkànnì ìdùnnú Yorùbá Gbayì TV. Ẹ má gbàgbé o, ẹ bá ń share o, kẹ́ẹ̀dẹ̀ bá ń subscribe. Adédòkun Adébáyọ̀ yín náà rèé, Òbẹ́yú pírẹsẹ̀ntà, bàbá kéré ìjápọ̀, bàbá tó lò bọ́dì dá. Èmi tẹ́tí sígbó tí mo ń tira mi sójú ọ̀nà, ọkùnrin mẹ́ta àti bíntín, èmi tí mo gbénu lé tí mò ń dẹ́rù bara mi. Mo kí yín lẹ́ẹ̀kan sí o, ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di. Bàbá Suebebe ti lọ, bàbá Suebebe ti lọ. Ẹ já jẹ́ kí bàbá ìsinmi, ẹ já jẹ́ ó sinmi, ẹ já jẹ́ ó sinmi. Àwọn bàbá wa dẹ̀ sọ kinní kan, ẹ má gbàgbé o, àwa gbẹ̀bí fẹ́nìkan, a sì wá dẹ́nìkan láre. Ṣùgbọ́n bó bá ti rí làwọn ó sọ, láì fi igbá kan, láì fi bọ̀ kan nínú. Àjẹ̀bí mámọ̀, àwọn bàbá wa ní ó máa ń kógun jà lóye. Bẹ́ẹ̀ ni, bàbá Ologundudu, bàbá Ologundudu, ẹ mọ̀ pa sọ ní ìgbà tá a kọ́kọ́ ṣe, tá a mú fọ́nrán kan wá sí ojú ìwòye yín. Bíbélì sọ kinní kan, ìyẹn ìwé àwọn Kìrìsìtẹ́nì, ó ní ká máa wádìí ohun gbogbo dájú, ká dẹ̀ máa di ètò ń jẹ́ òótọ́ ọ̀rọ̀. Ó ńlá sọ nígbà tá a kọ́kọ́ ṣe fọ́nrán yìí. Ìmọ̀ràn láti gbà wípé bàbá Ologundudu, kí ló dé tẹ́ ẹ̀ ṣèwádìí yín dáadáa kó tó di pé ẹ gbé fọ́nrán òun ní tẹ́ ẹ kọ́kọ́ ṣe síta? Kí ló dé tẹ́ ẹ̀ mọrúfẹ́ ọmọ tó pè yín kó tó di pé ẹ ṣe fọ́nrán tẹ́ ẹ fẹ́ ṣe? A mọ̀ pé ṣé ẹ̀yin ni, ẹ sì ti ń kọrin ewì sí etí aráyé. Ẹ ti ń forin ewì kìlọ̀ ìwà fún gbogbo àwọn olóṣèlú àbáwọn ọ̀bàyéjẹ́, bẹ́ẹ̀ ni àgbà. Ṣùgbọ́n ṣé téèyàn bá ń ṣe nǹkan tó dáa, tó bá wá ṣe nǹkan tó kù díẹ̀ káàtó, ṣé ká má gbàrúfẹ́ ẹni bẹ́ẹ̀ mọ̀ràn mọ́ ni? Rárá o, kò lè ṣeé ṣe. Torí pé ìṣọ̀kan ilẹ̀ Yorùbá, àwa náà là á ṣe, kò sẹ́ni tí ò bá wa ṣe. Bẹ́ẹ̀ ni, lẹ́yìn awuyewuye tó jáde tí arábìnrin princess tó pe bàbá Ologundudu lórí ètò tó ń ṣe tó dẹ̀ láǹfààní àti bí wọ́n,
gbogbo wa la gbọ́ pé bàbá Ologundudu sọ pé ẹni tó tiẹ̀ pé àwọn gan àwọn ò mọ̀. Ṣùgbọ́n nígbà tí arábìnrin yìí sọ̀rọ̀ tán pé àgbàlagbà yìí wà ń di kó bàjẹ́, àgbàlagbà yìí ṣe kí ló báyìí wá. Tó bá tiẹ̀ jẹ́ pé à ń tó pè yín kó tó di pé ẹ gbé fọ́nrán orin jáde, ó yẹ kẹ́ ẹ tẹ̀lé ẹni tó pè yín kẹ́ ẹ lẹ́fẹ́ rí kẹ́ ẹ tẹ̀lé dé ọ̀dọ̀ Àgbàlá Gabriel wípé Àgbàlá Gabriel o báwo láti ṣe. Tóun bá wá sọ pé kò sọ̀rọ̀ ń bẹ̀ àtúngbọ́ yẹn ṣe yẹn ṣe lẹ́kàn ṣàdédé kàn gbórin jáde. Kí ni yìí bomi tútù sí wa lọ́kàn torí kì í ṣe bá a ṣe mọ̀ yín rèé. A dẹ̀ gbìyànjú a fún yín nímọ̀ràn. Lẹ́yìn ìgbà tọ́rọ̀ yìí jà rán-in, bàbá Ologundudu túbọ̀ ta wọ́n tún gbé orin míì jáde léè tó kù púpọ̀ káàtó. Ara nǹkan tí mo fi gbé sàdákàtà fún pásítọ̀ Démọ́lá Amúsàn tí gbogbo ayé mọ̀ sí Àgbàlá Gabriel ni pé gbogbo bí oníwà ti ń wírú bó ní ti bí ti ń wí tàn, bàbá yóò jáde sọ nǹkan kan, kò jáde. Ṣé gbogbo ohun tán wá ń sọ náà ṣé gbogbo ẹ̀ ló jẹ́ tòótọ́ ni? Ṣé gbogbo ohun táyé ń sọ yìí ṣé gbogbo ẹ̀ náà ló jẹ́ tòótọ́ ni? Kò dẹ̀ jáde, kò sọ nǹkan kan pé tẹ́ ẹ sọ yóò rí bẹ́ẹ̀ o, tẹ́ ẹ sọ yóò ṣe àtẹ tó jòótọ́ àtẹ tó jẹ́rọ́, kò jáde. Ìgbà tó kọ́kọ́ jáde tán ní ó na Muyideen o, ó na Muyideen o, alàgbà yìí bọ̀ ta ó bẹ̀bẹ̀ ṣé Muyideen lòun náà ẹ má bínú, ó dẹ̀ bẹ̀bẹ̀. Lẹ́yìn ẹ̀ kò tún jáde sọ nǹkan kan mọ́. Ṣé àwọn afẹ́ sọ pé kò mọ ohun tó ń ṣe ni? Àbí gbogbo ohun tó ń rí, gbogbo ohun táwọn èèyàn ń sọ ń pa ẹ̀ tí wọ́n ń blackmail ẹ̀, gbogbo ohun táwọn èèyàn ń sọ ń pa ẹ̀ tí wọ́n ń blackmail ẹ̀, ṣé kò mọ dùn, ṣé kò mọ rí? Kí lóde tí ò jáde? Lẹ́yìn ìgbà tá a sọ pé kò yẹ kó máa lọ báyìí torí ọjọ́ mi ìyẹn ti ṣẹlẹ̀, ó ti ṣẹlẹ̀, bàbá tún wá jáde, wọ́n tún wá gbé orin jáde. Wọ́n gbé orin yìí jáde, wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn, wọ́n sọ̀rọ̀ gbogbo ìgbà táwọn àti bàbá Suebebe jọ wà, ìgbà táwọn travel tí wọ́n pe àwọn pé bàbá Suebebe mọtí, àwọn gbé lọ sí Èkìtì àbí nǹkan, àwọn gbé lọ sí gbogbo ẹ̀, wọ́n ṣàlàyé. Ṣé ẹ lè gbẹ̀rí ara yín jẹ́ ṣá? Ṣé lè tẹ́ ẹ ṣe ìṣósọ yín dẹni mímọ́ lójú àwọn tó ń sọ̀rọ̀ ṣá? Gbogbo tó mú àwọn èèyàn máa fọ́lò Àgbàlá Gabriel máa gbèsè yìn ẹ̀ lẹ́ni ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé ọkùnrin yìí kò sọ nǹkan kan láti ìgbà tí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ tó ti ṣẹlẹ̀. Gbogbo tó mú wọn máa gbèsè yìn ẹ̀ nìyẹn, pẹ̀lú bá ṣe ń bà ló kọjá tó, pẹ̀lú bá ṣe ń sọ pé kinní kan tó kò jáde sọ̀rọ̀. Ó ti wá rí báyìí, ó ti ṣẹlẹ̀ báyìí, gbogbo àwọn èèyàn ti sọ pé kò yẹ kẹ́ ẹ kọrin, ẹ tún wá gbórin ní ìjáde. Ìgbà tó mọtí yó wọ́n pè yín, ìgbà tó ń ṣe kinní kan ẹ gbé lọ síbì kan ẹ fà á lé ẹnìkan lọ́wọ́. Ó yá, ta ló fẹ́ jẹ́rìí yín báyìí? Ẹni tá à ń sọ ń pa ẹ̀, Ọlọ́run kó jọ kó bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ṣáwọn náà fẹ́ jẹ́rìí yín? Ẹni ká lọ mọ́ béèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ yín tẹ́jọ wà gbà náà, ta ló mọ àwọn ọ̀rẹ́ yín tó fẹ́ jẹ́rìí yín báyìí pẹ̀lú nǹkan tẹ́ ẹ sọ? Ẹ tún sọ ọ́nù fọ́nrán orin tẹ́ gbé jáde, ẹni ṣé ọmọ kan ni Suebebe bí ni àbí ìyàwó kan ló fẹ́? Ó yá, ó ti wá tán báyìí. Àkọ́bí bàbá Suebebe ti jáde báyìí, ó ti jáde sí gbangba wálé àpé gbogbo ohun tó jẹ́ tọ́ bàbá àwọn pátápátá ni Àgbàlá Gabriel ló ti fi lé òun àwọn lọ́wọ́, débi pé wọ́n fi hàn gbogbo ayé bá ṣe ń túnbẹ̀ ṣe, bá ṣe ń ṣẹ́kọ̀ọ́, bá ṣe ń ṣí gbogbo ẹ̀. Ọmọ ọ̀rẹ́ yín ó wá dọ́gbọ́n tàfà sí yín pé torí àwọn ọ̀bàyé jẹ́. Mo mọ̀ pé arákùnrin ó dùn kò fẹ́ dákọ ni, àbí kí ló fẹ́ yẹ̀ lẹ́yìn àkọ́bí ọmọ? Téèyàn bá bí ọmọ 300, àkọ́bí ọmọ tó tún wá jọkùnrin, òun náà làrólé. Ẹnu ẹ̀ làwọn èèyàn ti lè gbọ́ òkodo ọ̀rọ̀. Ó yá, ta ló wá pè yín, ta ló sọ? Àbí ká sọ pé nítorí pé kì í ṣe ẹ̀yin lẹ ṣe àṣeyọrí, tó bá yẹ pé lóòótọ́ ni sítórì tẹ́ ẹ sọ fún wa nínú orin tẹ́ ẹ ṣe. Àbí ká sọ pé nítorí pé kì í ṣe ẹ̀yin lẹ ṣe àṣeyọrí iṣẹ́ bàbá Suebebe ló fà á nígbà tí bàbá wa kú tán tẹ́ fi gbórin jáde, a jẹ́ pé kò sẹ́nì kankan tó pè yín nìyẹn, torí ohun tẹ́ ẹ sọ ò fìdí múlẹ̀. Ọmọ tó pè yín ẹ ṣe dárúkọ, ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́.
nínú fọ́nrán ẹlẹ́ẹ̀kejì tẹ́ ṣe kí ló dé tẹ́ ìdárúkọ ọmọ tó pè yín kẹ́ ẹ jẹ́ ká yé rójú ẹ̀ bóyá ọmọ bàbá Suebebe ni bóyá kì í ṣe ọmọ bàbá Suebebe tẹ́ bá fẹ́ fìdí ara yín tó bá pẹ́ lóòótọ́ ẹ fẹ́ gbẹ̀rí aya yín jẹ́ ẹ fẹ́ fìdí òótọ́ ara yín ẹ fẹ́ fi múlẹ̀ kí ló dé tẹ́ ẹ fi dárúkọ ẹ̀ tẹ́ ẹ jẹ́ káwọn èèyàn mọ irú ọmọ bẹ́ẹ̀ Àkọ́bí bàbá ló ṣàti jáde lẹ́yìn ìgbà tọ́rọ̀ yìí dẹ̀ jáde Àkọ́bí bàbá sọ pé òun ti pe gbogbo àwọn ọmọ ta ló pè wọ́n ní kò sẹ́ni tó pè lẹ́yìn ẹ̀ tún gbórin jáde ẹni ṣé wọ́n mọ iye ọmọ tí bàbá Suebebe bí ni wípé bàbá Suebebe sọ nínú fọ́nrán nígbà tó wà lọ́dọ̀ Àgbàlá Gabriel wípé ẹ̀yin ọmọ tí mo bí tí mi ìná ní ẹ má bínú o báwo ni àwọn ọmọ wa ṣe ní mọra wọn tó fi wá di pé àwa mẹni tó pè tó bá jẹ́ pé alàgbà Àgbàlá Gabriel jẹ́ni tó máa ń sọ̀rọ̀ jáde ni àbẹ́ni oníwàhálà kan ó yẹ kó tanná wádìí ó yẹ kó gbé yín ni torí ẹ̀ bá ló kọjá ni ṣùgbọ́n kì í ṣe irúfẹ́ ẹ̀dá èèyàn bẹ́ẹ̀ kí la wá fẹ́ gbà ń bẹ̀ gbogbo èèyàn bàbá Ologundudu mo tún gbọ́ ní ìsìn wípé ẹ sọ pé ẹ máa jáde fún princess eléyìí tó pè yín live and direct kí lẹ fẹ́ gbà ń bẹ̀ ibi tí mò ń lọ gangan rèé kí lẹ fẹ́ fi ṣe gbogbo ọ̀rọ̀ kan là á fèsì sí nígbà tán sọ pé bàbá Oríyọmí Hamzat ni wọ́n wà lẹ́yìn ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti Muideen pé àwọn ni pé Muideen sọ pé ìyàwó Muideen nígbà tán pè ní ẹlẹ́yẹlé ó sọ pé wọ́n ní kán pé bàbá Oríyọmí Hamzat kí ló dé tí bàbá ò jáde alákọ̀ọ́kọ́ tí wọ́n jáde a mọ̀ pé Ọlọ́run kó ṣàánú kò sẹ́ni tán máa bà lórúkọ jẹ́ àbí tán máa sọ nǹkan tí ò yẹ kó sọ tí ò ní bínú wọ́n dẹ̀ tún padà wá gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà dáadáa wọ́n tún bẹ gbogbo àwọn ọmọ Nàìjíríà bàbá Oríyọmí táyé ń gbà fún nìyẹn eléyìí tán tún sọ yìí bàbá yìí ò jáde láti sọ á pé bóò ló ṣe jẹ́mi ẹ̀rí wewu lẹ́rí lẹ́yìn ìgbà tá a tún wá sọ̀rọ̀ tán ẹ̀túnlẹ̀ tún fẹ́ jáde ẹ̀tún fẹ́ bú obìnrin tó pè yín tó wà láàfíà tó jẹ́ káwọn ọmọ Nàìjíríà mọ òkodoro ọ̀rọ̀ tí ò jẹ́ ká máa fojú aláìmoore wo àwọn ọmọ bàbá Suebebe ẹlẹ́fẹ́ jáde fún kí lẹ fẹ́ gbà ń bẹ̀. mo dẹ̀ tún fi àsìkò yìí rọ princess ìyá tó ṣètò tó pe bàbá Ologundudu wọlé yìí bí bàbá bá jáde fún yín ẹ dákun ẹ̀yin náà ẹ ṣe bí àgbà ẹ ṣe bí ọmọ Yorùbá dáadáa ẹ má fèsì sí mọ́ kí gbogbo ohun tó wà ńlẹ̀ yìí kó lè jẹ rodò kó lè lọ mú torí àti rókòdoro ọ̀rọ̀ báyìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló ń pè wá pé a gbọ́dọ̀ tún sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o pé àwọn ti ń rí gẹ́gẹ́ bíi pé ìlara pé Àgbàlá Gabriel ló padà ṣe àṣepé iṣẹ́ bàbá Suebebe òun ló fà á tí bàbá Ologundudu fi lọ ṣorin tán ṣe ó wá jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì tiro torí àárí ẹni tó pè yín àmọ́ ẹni tó pè yín nínú ọmọ bàbá àárí àmọ́ orúkọ ẹ̀ báwo láti wá gbàgbọ́ tó fi jẹ́ pé ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ kò ní rí bẹ́ẹ̀ bàbá Ologundudu ẹ dákun à ń bẹ̀ yín o kò ní bàjẹ́ lágbára Ọlọ́run ìṣọ̀kan Yorùbá dọwọ́ wa o kò ní bàjẹ́ láṣẹ Èdùmàrè gbogbo ẹni tọ́rọ̀ yìí kan ẹ dákun mo ti bẹ̀ yín ẹ bá ń share program yìí ẹ bá ń subscribe Yorùbá Gbayì TV ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ lẹ́ẹ̀kan sí o etí tẹ́ fi ń gbọ́ mi ò ní di Adédòkun Adébáyọ̀ bẹ́yù pírẹsẹ́ńtà yín náà rèé o bàbá Yorùbá Gbayì bàbá kéré ìjápọ̀ bàbá tó lo bọ́dì dá èmi tó ti sígbó tí mò ń tira mi sójú ọ̀nà ọkùnrin mẹ́ta àti bíntì èmi tí mo gbénu létí mò ń dẹ́rù bára mi lágbára àṣẹ ìdùà ẹ nínú ń gbé sọnù bí ò ṣe bí ọmọ o ìṣọ̀kan Yorùbá ó dọwọ́ èmi àti ẹ níta àdẹ̀lẹ́ fi ránlẹ̀ Yorùbá lọ́wọ́ ni pé ẹ dákun ẹ bá ń share program yìí níbi tó bá dé kẹ́ẹ̀dẹ̀ bá ń subscribe síkànnì Yorùbá Gbayì TV ó dàbọ̀.